àyàmú eriwo sì pé apátápìtì apìtìpátá. Ògùn jẹ́ ajé mi yókù jẹ́ o. Ògùn jẹ́ ajé mi yókù jẹ́. Ajé mi yókù jẹ́ àṣelégbè lẹ́yìn mi o. Ògùn jẹ́ ajé mi yókù jẹ́ o. Ògùn jẹ́ ajé mi yókù jẹ́. Ajé mi yókù jẹ́ ó ṣelégbè lẹ́yìn mi. Ògùn jẹ́ ajé mi yókù jẹ́ o. Ajé ajé o. Ajé olókùn ògúngúlú sọ o. Ajé dákun máa bọ̀ lọ́dọ̀ mi. Ire tolókun àbùjì tó lọ sà o. Ire ajé ire owó ire ọmọ kó máa bọ̀ lọ́dọ̀ gbogbo wa. Ajé mi dé o. Ajé olóko jíire bí o. Ajé jẹ́ ní ẹ lọ́wọ́ má jẹ́ ní ẹ lọ́rùn o. Ajé onírè ògúngúlú sọ o. Ajé olóko wàrà ìwàwó sí o. Ajé dákun mọ́ wàyàn ìwàwó tèmi tí wá kówó mi lé lọ́wọ́ ni o. Mo ti bá jẹ́ jẹ́ mo ti bá jẹ́ jẹ́. Mo ti bá jẹ́ jẹ́ mo ti bá jẹ́ mu o. Kájé wá fi lé mi ṣèpínlẹ̀ o. Mo ti bá jẹ́ jẹ́ mo ti bá jẹ́ jẹ́. Mo ti bá jẹ́ jẹ́ mo ti bá jẹ́ mu o. Kájé fi lé mi ṣèpínlẹ̀ o. Ire tó róró àrí àṣẹ. Ire tó róró àrí àṣẹ o. Ire táwọn ọ̀gbẹ̀rì ó mọ̀ o. Ire tó róró àrí àṣẹ. Ire tó róró àrí àṣẹ o. Ire táwọn ọ̀gbẹ́ àríkẹ́ adémọdé o. Ìyálàjẹ màdé o. Èmi lọmọ bó ṣe wà kámọ̀ òpẹ̀kùn ọlọ́wọ́ ọdán. Ó màmá dé o. Mo mà tún gbóhùn tuntun dé mo tún gbóhùn ajé mi dé. Gbogbo etí tó ń gbọ́ mi lè ní o máa nídìí. Ajẹ́wọ́ fi lé ẹ̀yin ṣèbùgbé o. Ire ń tolókun ẹ lówó náà o. Ẹ rówó lò ó. Ẹ rí tàjé ṣe. Ẹ nájé lọ́wọ́ ẹ̀ ní nájé lọ́rùn o. Bàbá mi ti bá sọ́kò gbóhùn lẹ́nu mi. Ajé dé ajé bọ̀. Ajé dé o. Ajé bọ̀ o. Ajé tètè dé o. Àwọ̀ ire. Ajé fi lé mi lọ kó wá mi rí o. Ajé dé ajé bọ̀. Ajé dé o. Ajé bọ̀ o. Ajé fi lé mi lọ kó wá mi rí o. Ajé dé ajé bọ̀. Ajé dé o. Ajé bọ̀ o. Ajé fi lé mi lọ kó wá mi rí o. Tó ẹ̀yin tèmi tilé toko, mo kí gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀, bẹ́ẹ̀ sì ni mo sì tún kí gbogbo àwọn onígbàgbọ́, bẹ́ẹ̀ sì ni mo sì tún kí gbogbo àwọn onímùsùlùmí. Ẹ má gbàgbé o, gẹ́gẹ́ bí orúkọ mi ṣe jẹ́ Dr. Ifáṣeun Àkámọ̀pẹ̀kùn láti ìlú Ọ̀tà. Ẹ má gbàgbé láti máa subscribe sórí YouTube wa, Dr. Ifáṣeun Àkámọ̀pẹ̀kùn TV. Ẹ máa share, bẹ́ẹ̀ sì ni ẹ sì máa bá wa like ẹ. Ẹ sì tún máa bá wa subscribe sórí ẹ. Àmọ́ ojú tẹ́ fi ń wò ó ní fọ́, bẹ́ẹ̀ ni ìdààmú ayé ò sì ní jẹ́ ti yín o. Lágbára àwọn tó dùn máa rẹ̀ kú láyé lọ́wọ́. Tó gẹ́gẹ́ bí ètò tí mo tún gbé dé lénìí, ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ajé. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin ènìyàn mi nílé tẹ́ ń wò mí. Ajé jẹ́ ohun pàtàkì tí ẹ̀dá gbọ́dọ̀ ní. Funfun sí láti ń bájé. Ẹ rí pé ajé funfun ni. Funfun là ń rájé. Ṣùgbọ́n lágbà àwọn tó nílé ayé,
inú yín á funfun bẹ́ẹ̀ ni ọ̀dẹ̀dẹ̀ yín á sì funfun. Gbogbo ìdáwọ́lé yín bẹ́ẹ̀ ni yóò sì máa yọrí sí ire fún yín. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ajé tí mo bá wá lónìí ni wípé ajé jẹ́ ohun pàtàkì tó dá kí ẹ̀dá ní. Torí ìṣẹ̀ṣe is real. Ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá wa ní ẹ má ṣe jí ó parun. Bẹ́ẹ̀ dá ò bá lájé lọ́wọ́ kò lè rówó náà. Kí là ń pè lájé gan? Owó ni. Ṣùgbọ́n òrìṣà tí bá ń gbé ní èèyàn gbọ́dọ̀ fílẹ̀. Owó jẹ́ gẹ́gẹ́ bí òrìṣà ni. Owó ó jẹ́ gẹ́gẹ́ bí òrìṣà. A sì gbọ́dọ̀ máa bọ owó tá a bá fẹ́ ká máa rówó ná. Torí ẹ̀ ni Yorùbá fi pé bíríkótó bíríkótó ló fi jẹ́ pé ká máa kí ajé ká sì máa bọ ajé. Ó dá kí ẹ̀dá máa bọ ajé ní ọjọ́ ajé, ọjọ́ Monday tí àwọn olóyìnbó ń pè ní Monday. Ọjọ́ ajé tí àwọn olóyìnbó tí wọ́n ń pè ní Monday. Ó dára láti jẹ́ ká máa bọ ajé. Ajé yìí kìí ṣe wípé babaláwo nìkan àbí àfáà àbí wòlíì àbí ẹnìkan ló lè ní ajé yìí lọ́wọ́. Gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan tó jẹ́ ìrẹ́ ènìyàn ló dára kó máa ní ajé lọ́wọ́. Ajé náà dàbí ẹni tí wọ́n ní kó tẹfá. Kò sí ẹ̀dá kankan tí Ifá fi yọ sílẹ̀. Bẹ́ẹ̀ sì ni kò sí ẹ̀dá kankan tí ajé náà yọ sílẹ̀. Ẹ̀dá tó tẹfá tí ò bá ṣájé mọ bó ló ṣe fẹ́ níláárí. Ọwálẹ̀ ń tẹfá ẹ̀ lájé. Bó lẹ ṣe fẹ́ lájé? Torí owó tẹ́ ń ná ẹ gbọ́dọ̀ máa bọ́. Tẹ́ ẹ bá ṣe ń bó tẹ́ ń ná, bẹ́ẹ̀ náà ni owó náà ṣe máa wá ní lọ́pọ̀lọpọ̀. Ajé ògúngún nísọ̀ oníṣọ̀bò jí ajé bó jí ojí mi èmi rẹ̀ ń lájọ́ múlẹ̀. Ajé ní ìṣẹ́ àwọn ọlọ́sọ̀dẹ̀ lára Ọ̀rúnmìlà ní ìṣẹ́ àwọn ọlọ́sọ̀dẹ̀ ìlú àìmọ̀nìyàn bí afọ́jú tó sọ ọ̀pánu gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ lórí. Agúnbíadé o níbo ló ń gbé wa rè yí o? Ibi rere àmàkàṣà ń gbé wa rè. Ibi rere ni ajé ò gbé wa dé. Ibi rere l'Ẹlẹ́dùmarè ó gbé wa dé. Lágbára àwọn tó ní láyé ojú tẹ́ fi ń wòwò ní fọ́. Tó gẹ́gẹ́ bí orúkọ mi lẹ́ẹ̀kan sí Dr. Ifáṣeun Àkámò Pẹ̀kùn láti Ṣàngó Ọ̀tà, Ogun State. Mo kí gbogbo lé pátá. Ẹ sì má gbàgbé lórí YouTube channel wa Dr. Ifáṣeun Àkámò Pẹ̀kùn TV. Ẹ máa bá wa wò ó. Ẹ sì máa bá wa share fún gbogbo àwọn ará ilé. Gbogbo ẹ̀yin tẹ́ ń share tẹ́ sì ń bá wa ń subscribe sórí ẹ̀, tẹ́ sì ń bá wa ń tẹ like, tẹ́ sì ń bá wa ń comment lórí ẹ̀ ní ohun tí ò yé yín tẹ́ ń béèrè lọ́wọ́ wa. Lágbà àwọn tó nílé ayé ajé ò fi lé ẹnì kọ̀ọ̀kan yóò fi ṣe ibùgbé o. Tíjé bí bá ń palé bẹ́ẹ̀ lẹ ò ní bá wọn sí nílé. Tíjé bí bá ń pọ̀nà bẹ́ẹ̀ lẹ ò ní bá wọn rìn lọ́nà. Olúgbòhùn léyìí kó gbọ́ kó wá gbóhùn mi ṣàṣẹ. Torí kọ́ṣẹ́ ní iṣẹ́ láwùjọ akẹ́ṣẹ́. Ka iṣẹ́ ń tìgbín àfọ̀ṣẹ́ ìhun tòrìṣà. Ọ̀rọ̀ tó kété bá ti bálẹ̀ sọ nílẹ̀ ń gbọ́ mẹ́tí bẹ́ẹ̀ ni wá gbó mẹ́rí. Ohun tí wọ́n sọ fún yín lè ní kó wá ṣẹ mọ́ yín lára o. Kó rí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀ o. Ajé ó gbé wa o. Gẹ́gẹ́ bí a ṣe sọ ọ̀rọ̀ ajé lénìí. Tí ẹ bá ní ọ̀rọ̀ láti béèrè lọ́wọ́ wa, abẹ́ ní ohun tó ń dùn yín lọ́kàn, abẹ́ ní ohun láti wádìí nípa ọ̀rọ̀ ajé, ju bí a ṣe sọ̀rọ̀ yìí lọ. Àwọn nọ́mbà tó wà lójú amóhùnmáwòrán yìí, òun ni kẹ́ kọ́ńtàtì wa sórí ẹ̀. A wà ní WhatsApp. Elédùmarè yóò sì bá ràn yín lọ́wọ́. Tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ wa, a sì dá yín lóhùn gẹ́gẹ́ bí ẹ ṣe fẹ́. Ọ̀rọ̀ yín ó dayọ̀. Àṣẹ. Eriwo ṣì pé apátápìtì apìtì pátá.